Alase Nimi IreTV. Should you subscribe to the channel? If not, oh yeah, to go further, to move ahead. Subscribe. Àwọn delicacies, àwọn sumptuous, àwọn tasty meals, le mama bakpadi nibi bai. So I'm very, very sure, 100% sure, you will be glued to this channel. No doubt about that. Kí ni mo mú wá fún yín leni? Ó ń ṣe ilé alásèpọ̀. Seafood Okro. Simple recipe. Ni mo mú wá, tẹ́ ṣe máa ṣe tó máa gbayì, tó máa yá ìdẹ́gbẹ́ tẹ́ bá ṣe dáwọn èèyàn bá serve èèyàn bá wà ní step up lélẹ́yìí o, òun ni. So kí ni èròjà nǹkan ta ní láti lò? Èròjà nǹkan ta ní láti tí èmi fẹ́ lò òun ni èmi yan eléyìí láàyò, which is 2 types of fish. Croker mi lélẹ̀ àti Titus. Mo ti fọ ara ẹ̀ rí bó ṣe ń dán, bó ṣe ń mọ́ tónítóní, mo ti fọ, mo ti yọ̀dọ̀ tí ara ẹ̀ tónítóní. Crayfish mi lélẹ̀, of course, Seafood Okro ni. Then shrimps wa lélẹ̀ àti Isebe wa. Okro tá máa lò òun lélẹ̀. Ata Lilo wa lélẹ̀. Mixture of tomato, tataṣé àti rodo òun lélẹ̀ àti sè àti bọ̀. Ẹ máa endeavour pé tẹ́ bá ti lọ ata yín lọ́jà àbí blender, ẹ kọ́kọ́ máa bọ̀. Ìyẹn gan ẹ lè preserve ẹ fún 3 weeks nínú freezer yín o. You know, more than a month sef. If I'm not, yes, more than 2 months, yes. So bá ṣe lélẹ̀ nìyẹn. Eléyìí sìn green bell pepper àti Scotch Bonnet Pepper, yẹn rodo, ata rodo. That's all, just for, you know, spicy. Tá bá ń jẹ ká mọ̀ pé ó ń ta yẹ́rí. Alubosa, wọ́n tó bá ti mọ̀ mí dáadáa, ó mọ̀ pé mo fẹ́ràn alubosa. Ṣàṣà lóúnjẹ tí mo kì í fa alubosa sí, àmọ́ mi ń ṣe àṣejù ẹ̀. Eléyìí ni palm oil, a kì í fi òróró ṣe Seafood Okro wa o, ṣó ti yé yín. Then adùn ọbẹ̀ òun lélẹ̀. Isebe wa lélẹ̀ ìdẹ̀rẹ̀, kò sí oúnjẹ tí Isebe ò kì í sí, ṣó ti yé yín. So kí ni mo máa kọ́kọ́ ṣe? Let me start. Mo ti heat up pan mi for some seconds, mo máa ń sọ fún yín. I just like it. Maybe ó máa ń jẹ́ kí ọbẹ̀ mi tún dùn sí ni, kò yé mi, but ó tún ní pé ó dá hygienically, it's cool. Kẹ́ kọ́kọ́ máa heat pan yín, kẹ́ tó dá anything sí, bóyá ó máa kọ́kọ́ clear gbogbo germs yẹn, ó ti yé yín. So now àti heat ẹ̀ lọ́wọ́, a máa wá dá ẹ ti gbọ́. So a máa wá dá epo pupa wá sí, which is palm oil. Àgbà o, kò ṣe pé kó gbájú o, kò ṣe pé kó ṣe kíní o. Fẹ́ rọra yíná díẹ̀ sókè. A máa wá dá àlùbọ́sà wá sí. Tó bá mọ̀ mí, mọ̀ pé mo like àlùbọ́sà. A máa jẹ́ kó saute for like 3 minutes. Kóun náà tú oró dáadáa sínú epo yẹn, so that wọ́n á jọ marry ara wọn, wọ́n á zengemenge together. Ẹ fẹ́ yẹ kó jóná o. Seafood Okro yàtọ̀ sí ilá alásèpọ̀. Nǹkan tó fi pè ní Seafood Okro ni pé à ń fi ẹran sí, tó ti yé yín. Anything tẹ́ bá máa fi sí, kó jẹ́ bóyá bí ẹja, anything tó bá ṣáà ti jẹ́ sea living things, if there is anything like that, yes. So èròjà tiẹ̀ náà kì í pọ̀ jù, because tó bá over pọ̀ jù, ilá ò like kí nǹkan máa pọ̀ jù lára, so that a lè yọ̀ dáadáa, a lè, you know. Process yìí ẹ follow ẹ̀, you won't regret it. Ní báyìí epo wa àti àlùbọ́sà wa, mo rí pé ìrìn àjò ìgbéyàwó wọn ó ti ṣẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀, kò sẹ́ni tó lè tún wọn ká báyìí. Oh yes, a máa wá ṣe kí ni? A máa da ata lílọ̀ tí mo sọ fún yín pa ti lọ yẹn, a máa wá dà sí. Basically nǹkan tá fẹ́ ṣe ni pé base Seafood Okro tá máa kọ́kọ́ fi ṣe ọbẹ̀ yẹn ni pé bí ìgbà fẹ́ ṣe ọbẹ̀ ẹja, ṣó ti yé yín. So nǹkan tó kọ̀ yàtọ̀ ń bẹ ni pé òróró kọ́ la fi ṣe Seafood Okro. Mo máa fẹ́ yẹ kí lè kó sè
fún like 3 minutes kí gbogbo ẹ̀ náà kó tún ṣe kíni kó sẹ́ngẹ́mẹ́ngẹ́ wọnú ara wọn. By then máa clear bí báyìí. So ní ká má gbára wa lákòókò mo máa sọ fún yín pé a lè máa kọ́ yàrá mọ́ṣẹ́ a dẹ̀ lè máa ṣe 2-3 things at a time nílé ìdáná. So èyí tí ata wa fi ń bọ̀ lọ ẹ jẹ́ kí tó fi márì ara wọn lọ pẹ̀lú epo ẹ jẹ́ ká máa rin ilá wa. So mo máa ń like ìwọ tó bá ní grater ẹ má lo blender, it's not advisable. Àfi ìwọ tó bá yẹ kó ní food processor pé ó máa bá ẹ ṣà dáadáa. But báyìí o ilá yìí ó pè báyìí kí ẹ lò. So mo máa ń like máa mix méjèèjì pọ̀ so that ìkan máa tóbi ìkan máa kéré ìkan máa tóbi. Tẹ́ bá notice kan tí mo ṣe side bí báyìí ó kéré side bí báyìí ó tóbi. So this is how I love my own seafood okro to look like. So that ẹ máa rí crunchiness ẹ̀yìn ìkan máa kéré ìkan máa tóbi. So máa ṣẹ́kù díẹ̀ o díẹ̀ yẹn ẹ máa wo ara tí máa tún fi dá. Ẹ sáré mo ń lo méjèèjì àti go. Ó máa dàbí pé kó ní go slow ní ẹnu. Seafood Okro máa ń ní go slow. So ẹ jẹ́ kí n wo ata wa wò. Oh, ẹ wojú ọbẹ̀ náà. Ata yẹn ti sẹ́ngẹ́mẹ́ngẹ́. Ó ṣe kí ni? Ó sẹ́ngẹ́mẹ́ngẹ́. So nǹkan tá fẹ́ fi sínsìn òun ni àwọn ẹja tá ti ṣàn tá ti clean dáadáa. Mo sọ fún yín pé oríṣi ẹja méjì ni mo fẹ́ lò. Màá wá máa rọra kó sí. Àwọn ẹja méjì tí mo fẹ́ lò ní Croker àti Titus Fish àti clean ẹ̀ dáadáa ṣó ti yé yín. So feel free to use any protein of your choice but tó ti jẹ́ seafood. Màá rọra máa háàdì omi kínkínní sí meaning a fẹ́ sè ẹja ni. Ẹ jẹ́ ká wá fi adùn ọbẹ̀ díẹ̀ sí. A máa fi iyọ̀ díẹ̀ sí. A máa lo edé kí gbogbo ẹ̀ kó máa márì ara wọn. Ṣó ti yé yín? So a máa cover fún like 3 minutes. A ṣe a máa wo ibi tó bá ìrìn àjò ayé ẹ̀dì. Ẹ jẹ́ ká continue ilá wa. So ní báyìí nǹkan tí mo fẹ́ ṣe ni pé mo ò ní rẹ́ gbogbo ilá yẹn tán. Eléyìí a máa fọwọ́ chop ẹ̀ ni. Ẹ ti rí mo wà even ẹ wo mo yìí fẹ́ lẹ̀ o. Màá láàárín ẹ̀ báyìí. Màá ṣe é báyìí. Ṣó yé yín kò gbọ́dọ̀ tóbi jù kò gbọ́dọ̀ kéré jù báyìí. Ìyẹn kàn máa jẹ́ kí ilá yín kó tún look fine lójú. Eléyìí lẹ máa gbé yín lé tó máa wà very very crunchy. Ṣó yé yín? A ti gbé ilá wa a ti jẹ́ kó paradà. Ẹ ti rí consistency yẹn. Àwọn kan kéré àwọn kan dẹ̀ tóbi bí mo ṣe like seafood okro mi òun nìyẹn. Ní báyìí ẹ jẹ́ ká wo ìrìn àjò ọbẹ̀ wa. Ó rẹ̀ngẹ̀mẹ̀ngẹ̀ ó rọ̀gùdùbọ̀ ó rọ̀gùdùbọ̀ ó rọ̀gùdùbọ̀. Wọn ò kí n fi ṣíbí ro ọbẹ̀ ẹja o. Mo kàn rọra fi ń tì lẹ́gbẹ̀gbẹ́ ni o. Ẹ bá gbọ́ fún wọn ẹgbẹ̀gbẹ́ ni mo rọra fi ń tì o. So màá wá da shrimps yìí ṣe ti rí màá dà sí. Mo ti fọ̀ mo ti mú pọ̀. Màá wá dà sí báyìí. Kóhun náà kó márì àwọn ẹlẹgbẹ́ ẹja lẹja ń jẹ sanra. Kọjọ márì ara wọn nínú ibẹ̀. Kí sauce yẹn bá lè wọ̀ dáadáa. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn? Ní báyìí ẹ lè wá go ahead kẹ́ taste sauce yín ṣó ti dùn ṣé iyọ̀ tó ṣáta tó ṣé gbogbo ẹ̀ ṣe ṣẹngẹmẹ́ngẹ̀ torí orú ata yẹn náà
àti pò sínú ẹ̀. So ẹ jẹ́ kí n rọra fún yín ní taste. Ó yá ayé bàjẹ́, àmọ́ ẹ jẹ́ kí n fi ìsebẹ̀ kínkínní sí, just like this. So a máa wá ṣe kí ni, a máa cover. Ọmọ aroma nu ẹ wò náà ó sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀. Ẹ jẹ́ ká yí. Ṣé ti rí? So màá wá paná díẹ̀ báyìí. Reason tí mo ṣe fẹ́ paná is none other than mo fẹ́ rọra kó àwọn ẹja yẹn kúrò. Ṣó ti yé yín, torí tá a bá da ilá sí a máa ní láti rò ó. So ilá yìí àti ọbẹ̀ ẹja àti ẹja inú ẹ̀ kò lè work. Ìwọ tó bá rí pé bóyá epo ojú ẹ̀ ó ti pọ̀ jù fún ẹ, go ahead kẹyọ. Èmi like ilá ni, so mi like púpọ̀ funfun lọ bẹ́ẹ̀ báláwo. So hence that was why I added palm oil. So ẹ má rò pé epo yìí ti pọ̀ jù and all that. It's your preference. Anyone you like, you do. Èyí pé mo paná láti fi kó. So ní báyìí ẹ wá ṣe ilá wa ni. Màá da ata yìí. Èmi like ilá yẹn tá wá ṣe ń jẹ kó máa ta yẹ́rí. Màá wá dà sínú ọbẹ̀ tó ń ṣọ́kútù wọ̀wọ̀ yìí. Akọ́ máa stir ẹ lọ. Mi ò dé mọ́ o, torí ilá ò ní pẹ́ wọbẹ̀. Seafood Okro. Wọ́n ní anything tó bá ń yọ̀ tó bá ń ṣe ká má máa dé lórí iná pé kò ní yọ̀. Kọ́ta bá lọ́wọ́ àwọn ìyá wa nìyẹn, tó èmi máa ń dé ńgbà mi o. Ó ti wá mọ́yàn lára tẹ́kítẹ́ ọ̀ máa ń ṣe kó máa gbàgbé láti dé. So mo add omi díẹ̀ sí torí ẹ fẹ́ yẹ kó tíìkì ju ẹ̀ dẹ̀ fẹ́ yẹ kó ṣàn jù. So that's it. You can go ahead láti taste seasoning yín tó bá ti dá. Àti I wish you are in the kitchen with me. Ọmọ dára tán. Mo ṣe ta. Mo ṣe tán. Now, màá wá da ilá yẹn ta grate àti ìta fọwọ́rin everything. Ẹ jẹ́ kó sẹ́ngẹ́mẹ́ngẹ́ kó wọnú ẹ̀ lọ straight there. Oh la la. On a low heat o. Not too low, just like that. Mo rọra ń túká so that ilá yẹn ò ní dìpọ̀dìpọ̀. Ẹ ti rójú ẹ̀. Ẹ rí green bell pepper tí mo fi sí yẹn. Ẹ rí bó ṣe ń popping lójú ẹ̀. Ṣé rí? A máa wá add little omi tíntìní. Ilá náà máa ń gbéra. So tó bá rómi, a lè slimry dáadáa. Má ṣàjẹ́ ká ṣe òyìnbó sọ. A lè yọ̀ dáadáa tó bá tún rómi, a lè a lọ tẹ̀rín. So ẹ jẹ́ ká fún ní good stir together. Kí n fi yẹn pack máa bọ̀. Ẹ fún ní like 1 to 2 minutes torí ilá náà vegetable ni kò gbọdọ̀ pẹ́ lórí iná. Ẹ dẹ̀ fẹ́ jẹ́ kó lose crunchiness yẹn. So a padà wá. So ní báyìí ilá wa ti jókòó díẹ̀ sínú, ó ti marry ara wọn, ó ti marry ọbẹ̀, ó ti marry edé, ó ti marry gbogbo dẹ̀dẹ̀ náà. So ẹ jẹ́ ká rò pọ̀. Oh, this is lovely. That's it. So a máa wá kó ẹja wa, a máa wá kó padà sí inú ẹ̀. Báyìí. Ẹni ẹja tẹ́ bá kó síta padà, ẹ kó sínú ẹ̀ padà. Ẹ kó báyìí. Dip it inside. So that ẹ bá ṣe ń gbé báyìí, ó máa lọ tìrín. Kí ló láì láti máa fi jẹ seafood okro tiẹ̀? Ní tèmi,
I love semo. Mo like semo kí máa fi jẹ. O lè lo láfún, o lè lo ẹ̀bà, o lè lo àmàlà, any swallow of your choice. Òun ni ẹ lè fi ṣe, lẹ lè fi kó ilá ẹ̀mí kó lọ tìrín. Tẹ́ bá ṣe ń gbé báyìí, ẹ máa ní èdè máa bọ́ sí lẹ́nu, shrimps, everything, you know, àti ẹja, a lè máa bù. So, kò jù bẹ́ẹ̀ lọ bí mo ṣe máa ta ṣe máa hand show wa lé nìyẹn. Did you see it? Ẹja yẹn ti cook already. And you don't want it to be too thick, you don't want it to be too watery. Ìyẹn seafood okro yín, because ẹ bá gbé sílẹ̀ tó bá tó some minutes, maybe 15 minutes, ó máa tún thicken padà. So láti ilẹ̀ má jẹ́ kó thick gan. Ṣó yé yín? So that's how it is. Àti sè tán, màá wá paná ní ìdí ẹ̀ o. Jẹ́ ká wá serve kẹ́ wo bí ṣe máa dùn rí nínú abọ́. Kò yé yín. Right. Ha. Ooh la la. Mo lérò pé enjoy simple and delightful recipe tí mo mú wá fún yín lénìí. Ẹ try láti ṣe ìlànà tí èmi Alase Nimi kọ́ yín, kẹ́ wá fún mi ní feedback. Ẹ rí pé seafood okro game yín ó ti lọ sí next level. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀, ká tún ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ mi, ọjọ́ ire. Ó dàbọ̀.